Ìwé Jòhánù orí 18. Nígbà tí Jésù ti sọ nǹkan wọ̀nyí tán, ó jáde pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sókè odò Kédrónì, níbi tí àgbàlá kan wà nínú èyí tí ó wọ̀ òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Júdásì ẹni tí ó fi wọ́n sì mọ́ ibẹ̀ pẹ̀lú, nítorí nígbà púpọ̀ ni Jésù máa ń lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà náà ni Júdásì, lẹ́yìn tí ó ti gba ẹgbẹ́ ogun àti àwọn oníṣẹ́ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá síbẹ̀, tí àwọn ti fìtílà àti ògùṣọ̀ àti ohun ìjà. Nítorí náà, bí Jésù ti mọ ohun gbogbo tí ń bọ̀ wá bá òun, ó jáde lọ, ó wí fún wọn pé, "Ta ni ẹ̀ ń wá?" Wọ́n sì dá lóhùn wípé, "Jésù ti Násárẹ́tì." Jésù sì wí fún wọn pé, "Èmi nìyí." Àti Júdásì pẹ̀lú, ẹni tí ó fi hàn dúró pẹ̀lú wọn. Nítorí náà, bí ó ti wí fún wọn pé, "Èmi nìyí," wọ́n bì sẹ́yìn, wọ́n sì ṣubú lulẹ̀. Nítorí náà, ó tún bi wọ́n léèrè wípé, "Ta ni ẹ̀ ń wá?" Wọ́n sì wí pé, "Jésù ti Násárẹ́tì." Jésù dáhùn pé, "Mo ti wí fún yín pé èmi nìyí. Ǹjẹ́ bí èmi ni ẹ bá ń wá, ẹ jẹ́ kí àwọn wọ̀nyí máa lọ, kí ọ̀rọ̀ nì kí ó lè ṣẹ èyí tí ó wí pé, àwọn tí ìwọ fi fún mi, èmi kò sọ ọ̀kan nù nínú wọn." Nígbà náà ni Síméónì Pétérù, ẹni tó ní idà, ó fàyọ, ó ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí ọ̀tún rẹ̀ sọnù. Orúkọ ìránṣẹ́ náà a máa jẹ́ Máàlkù. Nítorí náà Jésù wí fún Pétérù pé, "Tẹ idà rẹ bọ inú àkọ̀ rẹ. Àgọ́ tí bàbá ti fi fún mi, ago tí bàbá ti fi fún mi, èmi ò ṣe aláìmú bí?" Nígbà náà ni ẹgbẹ́ ọmọ ogun àti olórí ẹ̀ṣọ́ àti àwọn oníṣẹ́ àwọn Júù mú Jésù, wọ́n sì dé, wọ́n kọ́ fà á lọ sọ́dọ̀ Ánnà, nítorí òun ní ṣe àna Káyáfà, ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà. Káyáfà ṣáà ní iṣẹ́, ẹni tí ó ti bá àwọn Júù gbìmọ̀ pọ̀ pé ó ṣàǹfààní kí ènìyàn kan kú fún àwọn ènìyàn. Síméónì Pétérù sì ń tọ Jésù lẹ́yìn àti àwọn ọmọ ẹ̀yìn mìíràn kan. Ọmọ ẹ̀yìn náà jẹ́ ẹni mímọ̀ fún olórí àlùfáà, ó sì bá Jésù wọ ààfin olórí àlùfáà lọ. Ṣùgbọ́n Pétérù dúró ní ẹnu ọ̀nà lóde. Nígbà náà ni ọmọ ẹ̀yìn mìíràn nì tí í ṣe ẹni mímọ̀ fún olórí àlùfáà, ó jáde lọ, ó sì bá olùṣọ́nà náà sọ̀, ó sì mú Pétérù wọlé. Nígbà náà ni ọmọbìnrin náà tí ń ṣọ́ ẹnu ọ̀nà wí fún Pétérù pé, "Ìwọ pẹ̀lú a ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọkùnrin yìí bí?" Ó wí pé, "Èmi kọ́." Àwọn ọmọ ọ̀dọ̀ àti àwọn oníṣẹ́ sì dúró níbẹ̀, àwọn ẹni tí ó ti dáná ẹ̀yìn, nítorí òtútù mú, wọ́n sì ń yáná. Pétérù sì dúró pẹ̀lú wọn, ó ń yáná. Nígbà náà ni olórí àlùfáà bi Jésù léèrè ní ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ní ti ẹ̀kọ́ rẹ̀. Jésù dá lóhùn wípé, "Èmi ti sọ̀rọ̀ ní gbangba fún aráyé. Nígbà gbogbo ni èmi ń kọ́ni nínú sínágọ́gù àti ní tẹ́ḿpìlì, níbi tí gbogbo àwọn Júù ń péjọ sí. Èmi kò sì sọ ohun kan ní ìkọ̀kọ̀. Èéṣe tí ìwọ fi ń bi mí léèrè? Béèrè lọ́wọ́ àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ mi, ohun tí mo wí fún wọn. Wò ó, àwọn wọ̀nyí mọ ohun tí èmi wí." Bí ó sì ti wí èyí tán, ọ̀kan nínú àwọn oníṣẹ́ tí ó dúró tì í fi ọwọ́ rẹ̀ lù Jésù, wípé, "Olórí àlùfáà ni ìwọ ń dá lóhùn bẹ́ẹ̀?" Jésù dá lóhùn wípé, "Bí mo bá sọ̀rọ̀ búburú, jẹ́rìí sí búburú náà, ṣùgbọ́n bí rere bá ní, èéṣe tí ìwọ fi ń lù mí?" Nítorí Ánnà rán lọ ní dídé sọ́dọ̀ Káyáfà olórí àlùfáà.
ṣùgbọ́n Síméónì Pétérù dúró ó sì ń yáná. Nígbà náà ni wọ́n wí fún un pé, ìwọ pẹ̀lú ha ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀? Ó sì sẹ́, ó wí pé èmi kọ́. Ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà tí í ṣe ìbátan ẹni tí Pétérù ké etí rẹ̀ sọnù wípé, èmi kò há rí ọ pẹ̀lú rẹ̀ ní àgbàlá. Nítorí náà Pétérù tún sẹ́, lójú kan náà àkùkọ sì kọ. Nítorí náà wọ́n fa Jésù láti ọ̀dọ̀ Káyáfà lọ sí ibi gbọ̀ngàn ìdájọ́. Ó sì jẹ́ kùtùkùtù òwúrọ̀. Àwọn tìkálára wọn kò wọ inú gbọ̀ngàn ìdájọ́ kí ó má bàa ṣe sọ di aláìmọ́, kí ó má ṣe di aláìmọ́, ṣùgbọ́n kí wọ́n lè jẹ àsè ìrékọjá. Nítorí náà Pílátù jáde tọ̀ wọ́n lọ, ó sì wí pé, ẹ̀sùn kí ni ẹ̀yin mú wá sí ọkùnrin yìí? Wọ́n sì dáhùn wí fún un pé, ìbá má ṣe pé ọkùnrin yìí hùwà ibi, a kì bá ti fà á lé ọ lọ́wọ́. Nítorí náà Pílátù wí fún wọn pé, ẹ mú un tìkálára yín kí ẹ ṣe ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ bí òfin yín. Nítorí náà ni àwọn Júù wí fún un pé, kò tọ́ fún wa láti pa ẹnikẹ́ni, kí ọ̀rọ̀ Jésù kí ó bá lè ṣẹ èyí tí ó ti sọ, tí ó ń ṣàpẹẹrẹ irú ikú tí òun ó kú. Nítorí náà Pílátù tún wọ inú gbọ̀ngàn ìdájọ́ lọ, ó sì pe Jésù, ó sì wí fún un pé, ọba àwọn Júù ni ìwọ ṣe? Jésù dáhùn pé, ìwọ sọ èyí fún ara rẹ ni, tàbí àwọn ẹlòmíràn sọ fún ọ nítorí mi? Pílátù dáhùn wípé, èmi ṣe Júù bí? Àwọn orílẹ̀-èdè rẹ àti àwọn olórí àlùfáà ni ó fà ọ́ lé mi lọ́wọ́. Kí ni ìwọ ṣe? Jésù dáhùn wípé, ìjọba mi kì í ṣe ti ayé yìí. Ìbá ṣe pé ìjọba mi ṣe ti ayé yìí, àwọn oníṣẹ́ mi ìbá jà, kí a má bàa fi mí lé àwọn Júù lọ́wọ́. Ṣùgbọ́n nísinsìnyí ìjọba mi kì í ṣe láti ìhín lọ. Nítorí náà Pílátù wí fún un pé, ǹjẹ́ ìwọ ha ṣe ọba bí? Jésù dáhùn wípé, ìwọ wípé ọba ni èmi ń ṣe. Nítorí èyí ni a ṣe bí mi, àti nítorí èyí ni mo sì ṣe wá sí ayé, kí èmi kí ó lè jẹ́rìí sí òtítọ́. Olúkúlùkù ẹni tí í ṣe ti òtítọ́ gba ohùn mi. Pílátù wí fún un pé, kí ni òtítọ́? Nígbà tí ó sì ti wí èyí tán, ó tún jáde tọ̀ àwọn Júù lọ. Ó sì wí fún wọn pé, èmi kò rí ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ rẹ, ṣùgbọ́n ẹ̀yin ní àṣà kan pé kí èmi kó dá ọ̀kan sílẹ̀ fún yín nígbà àjọ ìrékọjá. Nítorí náà ẹ a fẹ́ kí èmi kí ó dá ọba àwọn Júù sílẹ̀ fún yín bí? Nítorí náà gbogbo wọn tó kígbe wípé kì í ṣe ọkùnrin yìí bí kò ṣe Bárábà, ọlọ́ṣà sì ni Bárábà.